ní sọ́jọ́ bí tí wọ́n bí ọ sáyé. Bàbá kẹ́gbọ́ kẹ́tọ́ nílé ayé o. Ẹ fọwọ́ pawó ẹ fẹ́rìgì jóbi olówó rẹ̀ ọkọ̀ yẹ ọmọ Bọ́láńlé. Chairman bò fẹ́ wá ventures ní mò ń pè tán òyìnbó elépo ni mo bì ní mò ń kọ́ bẹ̀rẹ̀ fún lọ́wọ́ o. Olówó rẹ̀ ọkọ̀ ọmọ Bọ́láńlé mo tún ra yọ̀ ni mò ń kọ́ bẹ̀rẹ̀ fún. Ọmọ Adéwálé àti àjíwọ̀n o. Ọmọ àjíwọ̀n làásọ̀ máa gbọ́ mi gbóhùn ẹnu mi dáadáa. Ọmọ Alhaji Fàṣásí àdìsá kọ́lọ́wọ́n bọ́dẹ̀lẹ̀ fẹ̀yẹ̀ rẹ̀ tó sì dẹ̀ lọ. Màmá rẹ̀ àti bàbá rẹ̀ iwájú tí wọ́n kọjú sí ọlọ́wọ́n bọ́jọ́ dá. Bàbá mi Àtàndá ẹ̀yìn táwọn òbí rẹ̀ fi sílẹ̀ ọ̀bọ níjọba jẹ́ láyéláyé. Bàbá ọlọ́dún ẹ̀kọ́ ẹ̀dùn o. Chief Saubana Adewale Atanda Balogun. Bàbá mi ẹni fọ́dún eléyìí ṣàṣe mọ́ àgbàlẹ̀ wáńdà yóò lọ́wọ́ níjẹ́ kẹ́kànjú kú láyé. Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn ẹ̀yìn ó ti wá ń dára fẹ̀yìn kò ní bàjẹ́ mọ́. Àní ẹ ti jọrọ gbọ́kẹ́ nílé ayé o. Òbí ìyá bá mi bí kó àtàrùn dànù lórí rẹ̀ tọmọtọmọ. Ìgbà ọdún nílé ayé o. Bàbá mi Saubana Balogun. Wàlá ìbìlà sí ọdún kan ni a máa jẹ́ fún ọ. Lágbára lọ́wọ́ ṣẹ̀dá àwọn tó bí ọ wá àṣàyè. Bàbá mi ọyá gbéra nílẹ̀ ìjẹ́ ń sáré gbé ọwọ́ agbolé bàbá tó bí ọlọ́mọ lọ. Ọmọ Fàṣásí Àdìsá Balogun. Lágbélé àgọ́ ọkọ ní Abẹ́òkúta ni mò ń pè lọ́wọ́. Ilé ọmọ Ẹ̀gbá Ẹlẹ́kẹ̀ o. Ọmọ gbòǹgbò tààkàlà ọmọ erin jogún ẹ̀la o. Gbóhùn ẹnu mi ọmọ yánmú lóró òkè o. Ọmọ nẹ̀mùnẹ̀mù báyìí lóró òkun o. Ọmọ orò tí pàgẹ́ ọmọ orò tí pọ̀pẹ̀. Ọmọ orò tí pàgbàgùdá nílé bàbá ẹni. Èbí ọba márùn-ún níjẹ́ lóde Káláké. Olúbàrà ọba ni Ọ̀sìnlẹ̀ ọba ni olówó dúró ọba ni gbàgùrà ọba ni nílé bàbá rẹ̀. Aládé ẹ̀gbá ń kọ́ o. Aládé ẹ̀gbá ń kọ́rí. Bàbá ni bàbá ṣe. Èjìrẹ́ mọ́ forí balẹ̀ lọ́dọ̀ bàbá tẹ̀yìn dáadáa. Ọmọ Lísà bí ọmọ gbòǹgbò tààkàlà. Ìyá mo tún fẹ́ gbé ọ̀rẹ́ léyè yé rẹ̀. Tọ́rọ ọmọ tí a bá mọ̀ léyè rẹ̀ kì í àfibí sólórí ọmọ ni. Èmi mọ̀ lé màmá rẹ̀ dáadáa. Èèyàn wo ni ọmọ lè gbìn ju gbé bàbá ta ni mọ̀lẹ́ àwọn jà wọn. Ta ni ọmọ ilé olómọ àpè ìrànjúrú tiwa lọ. Ilé ọmọ olómù àpè ìrànmọ́ lọ́rọ̀ alágò ògòdè òsìgbà lọ́nà tòmùtòmù. Ọmọ yẹ̀wò ti dẹ̀mú wọn dọ̀tún. Bàbá mi Saubana máa gbọ́ mi gbóhùn ẹnu mi. Àṣẹ̀ṣẹ̀ kún yẹn ti dẹ̀mú wọn dò tún bá tẹ̀ o. Ìwọ́jọ́ tún mẹ́wù dé mi. Ta ni o mọ̀ pé wù yẹn gbà yín ọjọ́ tún lọ nílé yeye tó gbé bí ọlọ́mọ. Ọmọ ewúrẹ́ gbọ́dọ̀gbọ́ òun ló sẹ́nu lọ́mú nílé yìí o. Wọ́n ní máa mú lọ wọ́n. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́. Àgùntàn kan gbọ́ lọ́jọ́ òun ló sọnù lọ́mú nílé yìí. Wọ́n ní máa mú lọ wọ́n. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́. Ìbáṣádì rẹ̀ lẹ́gbìgbì
òun ló bá sọnù ló mú nílé yín wọ́n á ní ẹ má mú lọ wọn bàbá ta ní ṣe pẹ́yẹpẹ́yẹ ṣùgbọ́n tó bá sọmọbìnrin rúmúrúmú gbẹ̀múgbẹ̀ ọmọ bí ọjọ́ àdúmọ̀rẹ́dẹ́ bí kóró sí òun ló bá sọnù ló mú nílé yín wọ́n ní ẹwà mú lọ wọn tọrẹ ìlọmọrókó lásọkọ ayaba ẹbí lè yé rẹ ni bàbá rẹ̀ àdùn ní ọgbẹ̀yìn ọ̀rọ̀ olówó tí fowó ṣàánú ọkọ ọmọ Bọ́láńlé àbùkù oníkẹ́hàn ó sọdún èní ó sọdún owó ó sọdún èní ó sọdún ńlá ó sọdún èní ó ṣe tàtètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀tẹ́ ǹjẹ́ tá ló gbé mi dókè ìwà wí alájà sùúrùrọ̀ aláṣẹ Alesta TV ọmọ alẹ́sìn lọ́yẹ̀ o ọmọ wọn ní àsẹ́yìn oró olówó tí fowó ṣàánú òṣùpá ẹ̀dín ní aláàánú mẹ̀kúnnù lónìí máa kí ọ òun ló gbé mi dókè ìwà wí ó ní bóun kẹ́ni bí ẹni ó ní bóun kéèyàn bí èèyàn ó ní bóun kì í Saubana Adewale Atanda ọmọ Balógun ó ní kó lólẹ̀ yí pẹ́pẹ́pẹ́ o bàbá rẹ̀ àdùn ní ọgbẹ̀yìn ọ̀rọ̀ ọkàn ṣoṣo àjẹnàkú èyí tí mi gbọ́ kìjìkìjì olóríire ni ọlọ́run ọba oníkanjú pa yín láyé ìjẹ́ tí wọ́n bá ní tí wọ́n ní ta ló ń kọrin ewì létí ẹ̀yìn ẹ sọ fún wọn kí ọdún jọbí lè mí jẹ́ èjìrí àkínní mi o ọmọ olóòdẹ akéwì